ọlọ́run ọba Elédùmarè máa dáàbò ẹ̀bù wá o. ọjọ́ tí ebi bá ti ń palẹ̀ kèmí àti ń bàbá wọn sí nílé. ọjọ́ tí ebi bá sì ń pọ̀nà báyìí èmi àti ìyá àmọ̀ ní bá wọn rìn lọ́nà. wọ́n ní afẹ́fẹ́ gáàsì mọ̀ búgbàmù lẹ́kọ̀ọ́. èèyàn márùndínlógún ló má dèrò ilé ìwòsàn, ọlọ́run dákun máa ṣọ́ wa o. wọ́n ní kò dín ní èèyàn márùndínlógún tó farapa yánnayànna lẹ́yìn tí ìbúgbàmù gáàsì tó mọ̀ wáyé ní ìjọra bádíà tó wà ní ìjọba ìbílẹ̀ àpápá ìgámù ní ìpínlẹ̀ èkó. àtẹ̀jáde tí adarí àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ èkó náà Margaret Adésẹyẹ èyí tó máa fi léde ó mà ló máa sọ pé nǹkan bíi aago 4 àbọ̀rọ̀lẹ́ ní ìṣẹ̀lẹ̀ náà máa wáyé nígbà tí iná máa ṣẹ́yọ lára sìlíndà gáàsì oníwọ̀n 25 kg kan tó máa búgbàmù níbi tí àwọn sìlíndà míì tí wọ́n wà. gẹ́gẹ́ bí ohun tí Adésẹyẹ máa sọ, iná náà bẹ̀rẹ̀ lẹ́yìn tí iná kan ṣẹ́yọ lẹ́bàá gáàsì sìlíndà gáàsì ọ̀hún tó ti ń jó tẹ́lẹ̀. ó ní wọn kò ṣe ìtọ́jú àwọn sìlíndà náà dáadáa, èyí tó mú kí gáàsì kó jò jáde nínú rẹ̀ tó sì fara kan iná ọ̀hún. ó mà ló máa ṣokùnfà ìbúgbàmù náà. a tètè rí iná náà pa, a sì ti kó àwọn sìlíndà tó kù síbẹ̀, a ti kó wọn jáde o. èyí ràn wá lọ́wọ́ láti dènà ìjàmbá tó yẹ kó wáyé. àlàáfíà sì ti padà jọba lágbègbè náà, bó tilẹ̀ jẹ́ pé ó ní kò sí ẹnikẹ́ni tó mọ̀ sọnù níbẹ̀. èèyàn márùndínlógún ni iná mọ̀ jó lára o. ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé ọ̀pọ̀ àwọn tíṣẹ̀lẹ̀ náà kàn ó ní wọ́n ń tọ́jú níbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí wọ́n gbé àwọn míì lọ sí ilé ìwòsàn tó wà nítòsí. ó wá ṣàlàyé pé àpapọ̀ àwọn òṣìṣẹ́ panápaná, òṣìṣẹ́ lasman, ẹ̀ṣọ́ aláàbò ìpínlẹ̀ èkó LNSC àti lazambos òun lórí ẹ̀yìn iná ọ̀hún tí wọ́n sì dóòlà àwọn èèyàn níbẹ̀. tá ò bá gbàgbé inú oṣù kẹta ọdún yìí òun ni gáàsì ńlá kan ó mà ló mà búgbàmù lórí afárá ọ̀tẹ́dọ́lá nílùú èkó yìí kan náà, níbi tí èèyàn 5 tó ti pàdánù ẹ̀mí wọn o. yàtọ̀ sí àwọn tó kú níbi ìṣẹ̀lẹ̀ afárá ọ̀tẹ́dọ́lá, ọ̀pọ̀ ọkọ̀ àti dúkìá ó mà ló mà tó sọnù níbẹ̀. kí ọlọ́run ọba Elédùmarè kó mọ̀ mọ́ sọ wa o. àdúrà gba olúwa tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹwàá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tẹ́ ń tẹ̀lé wa o. ọlọ́run ọba náà rí kò ní dá yín dá bùkátà yín o.